Mrs. Mulikat Ọmọ́táyọ̀ Ọlọ́nàdé mọ́bọ́yọ̀ mọ́bọ́jọ́ aya Pastor Dr. Ọlọ́nàdé Rasak Adeleke ni mo wí o mama Beatrice Eniola ni mo wí o mama Emmanuel Òtítọ́ mama David Abiola ni mo bá wí o mama Israel Kòfowórọlá máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ẹlẹ́yinjú ẹgẹ́ ni mo wí o bọ́rọ̀ ńkọ́tọ́ bí ọ̀ká ni mo wí o àgùntàn sọ ọ́ lò ẹlẹ́rìn ẹ̀yẹ lẹ́nu ojúgunrégé ojúre pépépépépépé ìbàdí àrán ìbàdí ìlẹ̀kẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni mo ń bá wí ìyàwó tó dáa lọ́ọ̀dẹ̀ ọkọ mo fẹ́ kó o mọ̀ yọ̀ púpọ̀ èmi ọba gbogbo akéwì mo ní kí n mọ̀ kí ẹ bí ọlọ́gbọ́n ẹ̀rù o èmi ọba gbogbo akéwì ni mò ń kí ọ bí ọlọ́gbọ́n wọ̀fà mo ní àṣeyí sáàmù ọdún ayọ̀ lọ́mọ ṣe ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀ ó ti jáwé pẹ́pẹ́ lónìí ó yẹn kó tẹlẹ̀ yìí pẹ́pẹ́pẹ́pẹ́ sìstá mi ọ̀wọ́n aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ àràtà ọdá fún mi ìgbà tíjọba àpapọ̀ tí wọ́n gbé mi lọ́dún tó kọjá lọ tí mo lò 47 days nígboro Àbújá àràtà ọdá nígbà náà wọn ò lè gbàgbé láéláé wọ́n ní lójúmọ́ ló ń pè ló ń gbá gbogbo ẹbí láago sáá wọ́n lọ náwó ọ̀nà tẹlifóònù ó tún nára àrà tí wọ́n kó dá nígbà náà kí n tó dé ńkọ́ wọ́n lọ dá bí ẹnu ọ̀rọ̀ bí òwe ikú òjijì ò ní pa ọ́ ò ní ṣìṣe lágbára lọ́wọ́ Olúwa kó gbó bí olúgbógbó ti gbó kó gbó bí olúgbógbó ti gbò ẹ̀ǹtí mi o kó gbó bí àgbàkà tó gbógbó tó fọ mówú sagbára ọmọ wú yọ́yọ́yọ́ dọ́kínní àníkú owó àníkú ọmọ àníkú ọ̀rọ̀ lọ́dọ̀ tiẹ̀ Ọlọ́run ọba ò ní jẹ́ kó ra máyé lọ́lá Olúwa ọba ò ní ṣọ̀fọ̀ bàtà kan bẹ́lẹ̀ yí bàtà ọ̀fọ̀ ní jẹ́ ayé òní bọ́ọ̀rù bàtà iṣọ́ ọ̀dẹ̀rẹ̀ lágbára lọ́wọ́ Olúwa kò wá sí bó ṣe pátó láyé ò ní mọ bójì ọmọ lọ́lá Olúwa ọba ò ní ṣọ̀fọ̀ ọmọ sọ́lọ̀ yìí ọmọ ti gbá yẹn wó ọmọ òun lẹ́lẹ́ ọmọ sẹ́ọ̀dẹ̀ ọ̀kẹ́sẹ́ ọmọ olódòdó afilẹ̀kẹtayọ lọ́nà àpà aya tàrà lákàsí méjì ọláyẹyẹ bí esú ọ̀pìn àgìrì arọ́bò kan ṣẹyẹ ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Olúwa sìstá mi Mrs. Mulikat Ọmọ́táyọ̀ aya Ọlọ́nàdé aya ìránṣẹ́ Ọlọ́run ọba èmi ń sọ fún ọ pé òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù.